ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára. ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí Alára 24. Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. Èdè àìyedè mìíràn bẹ́ sílẹ̀ o láàrin ìjọba Ọ̀yọ́ àtàwọn afọbajẹ lórí ẹni tí yóò joyè Aláàfin. Instagram wọ́gilé ojú òpó 63,000 63,000 táwọn èèyàn fi ń lu jìbìtì ìbálòpọ̀ àti owó. Ariwo ti gba ayélujára kan o tí ọ̀pọ̀ èèyàn sì faraya torí ọ̀rọ̀ tí yóò jáde lásìkò ìwọ́de ebi ń pa wá táwọn èèyàn ń gbèrò. Kí ni ìdí tí mo fi ń bá Ọbaṣẹ́kì jà? Ṣáíbù fi àṣírí náà hàn. Ẹ kùnà láti dá Ìgbòdálò dúró. Ọpẹ́ Bólò dá Òṣìmọlẹ̀ lẹ́bi. Máa dáná sun Nàìjíríà tí ọlọ́pàá kò bá mú àwọn èèyàn tí adé ọ̀rọ̀ yìí ṣe mọ́ lórí sátìmọ́lé. Ọbaṣẹ́kì ló sọ bẹ́ẹ̀ sí APC. Emmanuel Iwuanyanwa, ààrẹ Ìdìngbò, ó ta tẹ́rú nípa lánàá òde òní, ìyẹn ọjọ́ 25 oṣù keje ọdún 2024. Àwọn ará abúlé kan ní India wọ́n sọ wípé ọmọ àwọn ní Kamala Harris, wọ́n sì ń bẹ̀bẹ̀ àdúrà fún láti di ààrẹ Amẹ́ríkà. Ọláìtàn Adam Ọláore abẹ̀ṣẹ́kù bí òjò tó ń kópa nínú eré ìdárayá Olympics sọ wípé Anthony Joshua ní àwòkọ́ṣe òun. Kò sí ìjọba tó máa fàyè gba ṣíṣòfò dúkìá tàbí ẹ̀mí. Tinubu sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn táwọn èèyàn ń gbèrò. Fẹ́mi Fani-Káyọ̀dé ṣèkìlọ̀ lórí ìfẹ̀hónúhàn ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó fẹ́ wáyé ó ní kí wọ́n sọ ní tùbínùbí. Ọwọ́ tẹ ọ̀dọ́mọkùnrin kan ẹni ọdún 27 tó bá ọmọ kékeré ṣàṣemáṣe ní ìpínlẹ̀ Ògùn. Àwọn agbébọn kọlù ọlọ́kadà, wọ́n gé ọwọ́ rẹ̀ lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn APC, gómìnà, ọba aládé àti àwọn àgbà ẹlẹ́sìn ní Aso Rock lórí ìwọ́de ebi ń pa wá tó ń bọ̀ lọ́nà. Lórí kájápa, Nàìjíríà ló gbé ipò 10 káàkiri gbogbo àgbáńláyé. tó kí ń dùn kó pọ̀ á lè rí jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àyá láti iléeṣẹ́ Jígí Alára 24. ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí. Orúkọ tèmi ò yí padà, èmi ní Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá. Títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.